MC Oluomo Alhaji Musiliu Akínsànyà ti wọlé ẹlẹ́ẹ̀kejì o gẹ́gẹ́ bíi chairman fún State Union àwọn onímọ́tò èrò NURTW tí wọ́n pè ní National Union of Road Transport Workers. Nǹkan tó wá interesting nípa election àbí ká pè ní re-election nítorí pé ẹlẹ́ẹ̀kejì rèé second tenure ni MC Oluomo òun àti àwọn executive members bíi 20 ni wọ́n wọlé unopposed o, kò sẹ́ni tó oppose wọ́n wọlé straight ni. Ó lágbára díẹ̀. Police commissioner lẹ́kọ̀ọ́ commend wọn fún cooperation pẹ̀lú àwọn ọlọ́pàá. Anyway, àwọn tó bá wà ní Èkó wọn á ti ṣàkíyèsí pé ọ̀rọ̀ ìjà lóríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn ó ti reduce. In fact, wọ́n commend ẹ̀ fún leadership qualities. Àmọ́ kò bẹ̀rẹ̀ láti Èkó láti gẹ́gẹ́ bíi chairman. Tẹ́ bá rántí ìgbà tí MC Oluomo tó jẹ́ leader ní NURTW ní Oṣòdì tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ nígbà yẹn. Another major achievement MC Oluomo ni pé successfully ni MC Oluomo employ more than 123 graduates láti ṣiṣẹ́ ní various units, despite the fact pé àwọn èèyàn ní different opinions nípa irú èèyàn tó jẹ́ pé wọ́n máa mobilize àwọn thugs fún àwọn politicians, and of course gbogbo èèyàn ló mọ connection tó wà láàrin MC Oluomo àti President Bola Tinubu kó jẹ́ tó di pé wọ́n jẹ president. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Fọ́nrán tẹ́ máa wò yìí náà ni ẹ máa rí níbi tí wọ́n ti ń ṣe swearing in fún second re-election MC Oluomo àti àwọn executive members tí wọ́n jìjọ wọlé unopposed. Now, prominent figure ni Musiliu Akínsànyà MC Oluomo nígbà tá a bá ń sọ̀rọ̀ àwọn tó jẹ́ prominent figure ní Nàìjíríà pàápàá lẹ́kọ̀ọ́ tó fi jẹ́ pé wọ́n recognize gẹ́gẹ́ bí leader. National progress is that we are going to do the swearing in. When I speak, do it after me. Àkíyèsí kan tí mo tún ṣe ni pé àwọn NURTW àwọn onímọ́tò àwọn náà ti ń wà organized dáadáa sí i, kò dàbí ayé àtijọ́ tó jẹ́ pé wọ́n kàn máa ṣe gbogbo ẹ̀ wúrawúra jákujáku. Wọ́n nísìnyí àwọn náà ti láwọn tó kàwé, àwọn náà ti ní lọ́ọ̀yà ẹ̀wọ̀n, gbogbo nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà ti ń rí pé ó yẹ káwọn upgrade, káwọn advance. And defend the Constitution of the great Union at all times. Tàbá wo náà ẹ rí i pé gẹ́gẹ́ bí leader MC Oluomo ní opportunity láti kó gbogbo àwọn executive members ẹ̀ pọ̀ and without any kind of faction. So irrespective of nǹkan táwọn èèyàn lè máa sọ, lóòótọ́ àwọn èèyàn ní different opinions, controversial opinions about him pé he's very deadly and all of that, going by politics àtàwọn nǹkan tí iṣẹ́ tó ń ṣe fún President Tinubu kó tó di pọ́n di president àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. But tá bá gbé yẹn sẹ́gbẹ̀ẹ́, tá bá tún wo the other side of life, ká wo àwọn other things tí ó ti ṣe in terms of philanthropy, helping people, sometimes ìgbà kan tiẹ̀ wà tí Esther Ajayi pé wá sí church, táwọn èèyàn condemn Esther Ajayi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Well, nobody is perfect, bó tiẹ̀ jẹ́ pé ó máa ń wà unfortunate pé àwọn certain things tá a máa ń ṣe ó máa ń tẹ̀lé wa, ó máa ń pursue wa. But nevertheless, máa yìí ó prove rẹ̀ to be a leader, to be a great leader in his own way. Ẹ wo the fact pé gbogbo wọn náà ṣe re-election tí wọ́n tún elect, kò sí faction kankan láàrin wọn, at least for now gẹ́gẹ́ bá a ṣe gbọ́. Oluomo along with his deputy chairman Alhaji Suleiman Ojora, treasurer Alhaji Mustapha Adekunle Sego
àti àwọn 28 others executive members ni wọ́n elect unopposed at the 10th Quadrennial State Delegate Conference lẹ́kọ̀ọ́. So it's a great feat, I must say, and of course it's something that is worthwhile. And so far àwọn èèyàn ti ń commend the MC Oluomo pé, well, in terms of leadership, in terms of cooperation pẹ̀lú àwọn ọlọ́pàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, that he has been doing well. Kí lè ròyìn nípa gbogbo re-election yìí àti àwọn executive members tó jìjọ re-elect? Kí lè ròyìn nípa MC Oluomo bí ó ṣe jẹ́ chairman for the second time ti NURTW lẹ́kọ̀ọ́? Drop your comments. Remember to like, share, and follow us. Thanks for watching.